ìsàlẹ̀ rẹ̀ mo sọ ọ̀rọ̀ kan ní ọ̀tẹ́ ìjẹta tá a bá dénú sàárè gbogbo wa láde bẹ̀ ọ̀sẹ́ni tí ò ní wọ bẹ̀ sùn. ọ̀sẹ́ni tí ò ní kú. a máa wá gbọ́ wípé àwọn màláíkà bẹ̀rẹ̀ lọ́wọ́ wa pé má rabbuka má dinuka má nabiyuka má kiblatuka. bá a ti gbọ́ nu mọ̀ á wádìí rẹ̀ èmi fẹ́ràn máa wádìí nǹkan púpọ̀ torí wọ́n máa bi wá léèrè ìyá sì máa béèrè nǹkan jìdùn dáadáa ni a kì í dúró lókè kéwú ìyá wọnú ìsàlẹ̀ rẹ̀ lọ torí njọ́ tí wọ́n bá gbé ní ti ń bẹ́ ń sàlẹ̀ wá fún ọ kò ní bá ọ lójijì. a sì máa fúnra a máa ṣe dìrásà tún ní ilmiya. àwọn àfa mọ́lẹ́kùn Suleiman náà sọ lẹ́ẹ̀kan wípé gbogbo tí jákèmálì ń wí ni ń gbé wá padà sí kónkálukú ọlọ nájú sí gbogbo ilẹ̀ nájú sí kò sẹ́ni tí ò nájú wo tíra kò sí ń ta awítọ́jẹ́ tuntun àfẹni tí ó bá fọwọ́ bò. èmi wá ń bẹ̀rẹ̀ wípé ṣé lárúbáwá yìí náà láti sọ ń bẹ̀ torí ń ta gbọ́ náà ni wípé má rabbuka má dinuka èdè lárúbáwá ni wọ́n kọ́ wọ́n sì ń lárúbáwá ni àwọn màláíkà ó fi béèrè lọ́wọ́ wa mọ̀ wá ka tíra kan tíra òun ní lárúbáwá kọ́ ó ní èdè Syria language èyí tọ́lọ́hún fi sọ Al-Qur'an àtòfi sọ Injila kalẹ̀ fún anabi Ìsá àwọn kìrìsìtẹ́nì ní èdè Syria láàsọ ní inú sàárè àwọn mùsùlùmí ní èdè lárúbáwá láàsọ ní inú sàárè ṣé kò wá dáa kí a ṣe dìrásà rú ẹ̀ wọ́n á ṣe dìrásà rẹ̀ wípé ẹjẹ́ ń wá lọ́wọ́ mọ́ wá wá káàkiri àtẹ̀yí tó ní lárúbáwá láàsọ nínú sàárè àtẹ̀yí tó ní èdè Syria láàsọ nínú sàárè àtàpé àlùkìyàmà gan tá a bá dálì jẹ́ náà lárúbáwá láàsọ gbogbo ẹ̀ mọ́ wá rí ẹ̀rí fún. Ayakumullah. According to tẹ kàwáwá. According to ti mọ kà rẹ́ẹ̀rí fún wípé a sọ lárúbáwá nù sàárè sì rẹ́ẹ̀rí fún wípé a sọ èdè Syria nù sàárè rí láńgúwèjì inú táwọn màláíkà òun fi béèrè lọ́wọ́ wa a wà dára wa padà sí ipá àwọn màláíkà òun sọmọ lárúbáwá ni wọ́n mọ́kàrú àti nàkírí tí wọ́n béèrè lọ́wọ́ wa sọmọ alẹ́ lárúbáwá ni wọ́n tí wọ́n fi sọ èdè lárúbáwá inú àlìjánná ṣé gbogbo ayé yìí bí gbogbo nkálukú ṣe ní èdè tọ́pọ̀ yìí náà lárúbáwá náà láàsọ ẹ̀rí ẹ̀dà inú Al-Qur'ani ààrẹ yìí àwa wọnú àdíìsì àwa rí ẹ̀rí lárúbáwá kọ̀sọ́ tinú sàárè àmọ́ sọ ti ọjọ́ ògbéǹde alkiyama ti sàárè ààrẹ rí rárá àmọ́ tí alkiyama ààrẹ rí ẹ̀ tá nàbí ní àhíbù lẹ́àrọ̀ lìdàláàbì ẹ máa níbẹ̀ lárúbáwá nítorí nǹkan mẹ́ta lè ánì àrọ̀bí lárúbáwá lè mi wàlùkùránù àrọ̀bí alùkùránì èdè lárúbáwá ni wàlúgbà wàkọ̀tẹ̀hẹ́ ọ̀rọ̀ táwọn ọmọ àlìjáná ọmọ sọ lárúbáwá ni torí ngbà mo sọ̀rọ̀ ohun níjẹta ẹnìkan kọ àdìsí ni ìwọ́n ń sọ fún tòun kọ́ padà lọ lè wo sí hatu àdìsí yẹn ibi tí ó ti bá ní mọ̀wùdú bó ti wá rí ni ọ̀dà kágbẹ́sẹ̀ lé àdìsí ń àbí a má gbẹ́sẹ̀ lé ṣé lóòótọ́ la sọ èdè lárúbáwá inú àlìjánná àbí lóòótọ́ la sọ nínú sàárè dìrázà ni mọ wá ju fáwọn àfa táwọn àfọ ọba mi yàn ibi mo rí ibà dénú kò ju báwọn náà lọ àmọ́ wùwá kakọ́ ẹ̀kọ́ ń bẹ̀ òun ló jẹ́ aṣọ níjẹ̀ta ẹnìkan wá dá àdìsí yẹn padà fún mi mọ́ra àdìsí wọn lóòótọ́ àmọ́ àdìsí màwùdúwù ni tẹ́ ẹ bá lọ wo silsilatul ahadisi da'ifa li Sheikh al-Albani àdìsí yẹn ọ̀dọ̀ àbá rẹ̀ wípé àdìsí yìí àdìsí màwùdúwù ni wàlá àdìsí màwùdúwù àdìsún da'if iná ni tọ́ àdìsí mi wò láwà rí gbẹ́sẹ̀ lé táfi mèdè tá a sọ láti kìáma àbáyàwó láàrí gbẹ́sẹ̀ lé èmi ò tí ì rí kí àwọn àfáà wa tí wọ́n ní màá yẹn jù wá lọ tí wọ́n sì máa dáa jù wá lọ kí wọ́n dákun kí wọ́n ṣe àǹfààní rẹ̀ fún wa torí wọ́n wà nù nǹkan tèmi náà tó fẹ́ kọ́ alájí wa.